If you were do abokin o, if you were do Africa, ko yo abusawa, abokin o, abusawa. Yeah, you wadage me wodo, wadage me a. If you were do ki abusawa. If you were do abusawa, wadage me a. Wadage me wodo a. Edi wan ni ro wa, atin e vage totawa. Wabokin o. Wadage me a. Wadage me wodo a. Okay. All right. Well, we say, "Owu wadege me." Ma asun ba o.
Edo wabedena. Edo wabedena. Itweduna ebwera ben. Itweduna ebuye ben. Waya bota o. Waya bowe o. Waya bava o. Dada ebo ngwaye. Wani Africa odo wabota o. Yani lewe bodonke wabota o. Yani lewe bodonke wabava o. Yani America wabava. Abede na we do woge do. Yeah, you were here, David. We don't have you know that you'll a year now. America Cabota, maybe the Cadega, to point I would take you go what we take would do. Wabuka, a canoa. I didn't know it to tell what you will back bill. Nimanya and I what he said, and I call okay, now on your bit. Ama, or the idea who you saw. Usan nira usano mo sanori no one manyava salobwa wese yedene no bi ma wese sanira wa awo de na be mama se no de in ma wo na ge di no de ni ma e ge logo ma o de tin we gbe ni ma de enwa baba enwa de yin baba yin run de di wa run do o we run do yi we eni Jesu Kristo no nyama ise in makaka derio magawo ipede ne buzolana fun de ahun pagbe ori Jesu Christi ma we na abe wa kwe ne Wednesday abe we akwe ne Thursday de Friday no a good Friday ma hia we derio unda derio akan Jesu mgbugbe de Friday ma wo we da derio akan Jesu mgbugbe ma wo ba kwe de Wednesday awo bi akwe de Thursday I fian wa ba anyone in Rowa that you were having my attire na wabokia o sagioduwa wabokia o ma aso boy egbe o aso boy egbe naka na hia o na le o Evine away I haven't tied I haven't not tied Evine away I haven't tied I haven't not tied manado away then I haven't or telling me then I'm or telling me who so away then I haven't or telling me I ain't no way damn no tevena my tevin even now I'm at my time wait time and not time who so I haven't or telling me my time I wouldn't wait till I haven't not time why poor boy yo Eria do hai. Oh, did I am or telling me? Okay, I might know where I have no tie. Who was always there is not teaching. Always your tie. Who may I know whether that they name not teaching about? I'm not walking in the air. Who always no con. I will not hear or tie. They will not count, they will not hear no tie. Am I hearing no way now? They will not wait. I haven't tie. They haven't no tie. A nini magwalo buwe. Aso ba yegbo. Aso ba yegbo. Ona, anyame no. Anyame na ki o. Wa megbe a. Sagioduwa, wa megbe a. Efegbedo wa megbe a. Abusama wa megbe a. Yo. They anyame not tie well. O woman or o woman. Anyame not tie well. O woman or o woman. Yeah, why here on time? Anyame no ita. O yama. Alare o edo. Wado te matanora o. Watiyan o. Watiyan yare o. Edo ya walare o. Aele.
Why le wa do tie yam no ayam no tie. Wa yam wa yam we o warmer o warmer. O come. Ayire ba wa yam tie. Ba yam no tie. Oko wa do togedo. Wa do togedo. Wa yam no tie. Nda yam no we o warmer. Yeah, ayam we wa. Ayam no ita de yo gile no. What you do o. Abe baba ke ba bi ye. We ni ando tie, ni na yam no tie. Oh, woman. That young no tie. Yeah, going of yao. Going of yao. Oh, woman. Oh, come. Going of yao. Only ha. Going. Oh, Coco. Going ha. Going na. Oh. Okay, going, sir. Going. Go. Watch it, babari, watch it. What yare? But yare, the other day, if you are aware, I am a tie. If you are aware, I am a tie. Now do time him, now do tell you not here and not tie. I will tell you I am a tie. Aha. Oh, woman. That him no tie. Maybe I babata be man oh. I baba we idu or tie. Hey, idu. Do I do? Oh, let it quick. We are going to move away to go out. Over to Yoko, quick. Idu, I water, oh, wowa. Do I, yaba, Oko, Yabo, Abe, Sundebo, Abe, Elidiabo, Yabo, Abe, I even know why. Timbanika, Chosa TV, Yabo, Oma, why, how it ever, Sagurua, Abu Savan, if you were do, why, how it ever, I bay, a jago, if you were do, why him was, I know what's a tie. I know that I retire. Abu Saman, you do. Bad. Ha! What I know, Usagedua, you do. Bad. You do what I. Anyone you know what we do a tie. I hear you. After Bonia. If you do, yeah, Baku. Yama. If you do, Yama, Abedo, evi no ti otona, oyibe na hia mebeye. Evi no ti, nene ni oti. Obe you ahia me otona. Odeo. Go. De evi no ti, no tai we. I will wa. I yoku. Oko. Do I have in evi no ti? Okpata. Owe aime owa aye oku. Wa na gbon water. Awe mi opadon ti oti ota. Aime owa aye oku. Okomen. Wati babare o, wati yere ni adota o, ni awe bi eso ta, even no vita. Hey man, no, hey man, go along. What me? Abu Sama. Udare. Usagiruwa. Udare. If we do TV, Udare Africa TV. Hey, go marry boy. Amami nata o, what anyone, what babari, what yere.
Owa owa aye okuo okome muda okoe akwo wande eta agwalu wana alela amen owa aye okuo agita wane baba o wane ye wane ya o okagele bo enogie bo John we bo ejoni debo watamima debi no ita ewi nemi oti ya woti o me fun oti yoti ya otai okay o goyi owo goyi ba makato na nekpe ne atai goyi ha goyi na okay o amami no nyime wa moti awe babare goyi na goyi se mani bi digwe okay kid ma on goyi se ewi no owe nene mi yin ti o owa owa aye okuo rami going go asoba yegbe ibiado wagele ebi naka mi mango tai eti mariba o eti mariba o tai so pe eri ni wa aka mango tai epa uru oti nene ege yanti ya ga wena boko ya wa moko ni ya roda woro di ke o ma aseba ona ya yi uhun joy ya ka ba ge odukun atolegbere ya very right ya ga salo o wa lekia ya wait o na do hu ya me ekenia na boko ipa oru wa e onu gbe pa oru uri opia okoni aboni u fien u yo pia fien odo de gboto gba o de gboto ya ikwe ya swear nda ya we ya yi mo wa ya ta we a mo wa ayoko wa fien pa oru oko ona de gboto ya fe ya wa adi wa ya wa de ya swear ya ikwe o wa mo wa ayoko amami no gbe akubone do na le do o kola awe de o anyame na fi o anyame anyame o ga na fi o anyame wa ga o de anyame no we de anyame no we ìyẹn gbé ọ̀wọ́ kan ìyẹn mú ọ̀wọ́ kan ṣùgbọ́n ìyẹn igi ẹyẹ òhunhun ní ẹ̀rá kébé iye gíẹ́ òkò rẹ̀ ẹ̀dọ́ wẹ ayéhàn pa wẹ ìyẹn gbé ọ̀wọ́ kan ìyẹn mú ọ̀wọ́ kan ṣùgbọ́n ìyẹn igi ẹyẹ òhunhun ní ẹ̀rá kébé iye gíẹ́ òkò rẹ̀ ayéhàn wọ́tà ayéhàn ayéhàn ló ń ta ayéhàn ló ń ta òkò rẹ̀ ayéhàn wà tọ́da wà nù. Wate ni wa re ni ado ni yobo yo o abe ni wa aya be tabi ma o we aya won ta o we ni ado ka be ma aya won no ta edo wo ni da yan ma we yen gba wo kan
yẹn mú ẹ̀wọ́ kan ṣùgbọ́n yẹn yẹ yẹ òhun ní ráì kèbè yẹ gíẹ́ yẹn má ta yìí ṣùgbọ́n ọwà dègbò dẹ ẹ̀yẹ́ wà náà ọwà yòó hàn mọ́ owó kan ẹ̀yẹ́ wà náà owó kan wà lẹ́ ọwọ́ àwọn ayé àwọn ẹni àwọ̀ àtù dáhìn àwọn ẹ̀nà nìkí goyi owó ọ̀kíá goyi yèba ọ̀kíá goyi yè ha ọ̀kíá goyi yè nẹ ọ̀kíá goyi yè sẹ́ ọ̀kíá oho goyi gọ́ọ̀ azagazaga yaba báyọ̀ ọ̀dọ́ ta yìí esugu ọ̀tá esugu ọ̀tá báyọ̀ ọ̀nà tí esugu ọ̀yọ́ gẹ̀dẹ̀gbẹ̀ ọ̀tí yúwé ọrụ nwere ebi bá bẹ̀ dé àmúnẹ̀ ẹ̀dẹ̀ àyànbọ̀ ọ̀tí sugu ọ̀hún yẹn gbọ́ òkà yẹn mọ́ òkà tó pa yẹn gẹ́ yìí wùn dẹ́nà bí yẹ gẹ́ ẹ̀rọ mọ́ àgẹ̀ òhun àyíyọ́ mọ́ àgẹ̀ òhun yìí ọ̀bẹ òpìrì ìnàwó gbègbè òkú wàyí dẹ́gẹ́ bẹ́ẹ̀ ni à òkú gánà kí. Ọba yín ládìá wá ó piri. Wàyí dẹ́gẹ́ bẹ́ẹ̀ à ọba dayọ̀ wẹ̀ díà. Ògà yẹn wáyé o lóde àdè o. Ọ̀dà gbé àwọn ìdẹ̀gbé làdìá. Wáyé dẹ́gẹ́ bẹ́ẹ̀ à. Ok, wẹ́sẹ̀ wà wẹ́sẹ̀. Wà wẹ́sẹ̀ nígbà ní ìrọ̀wà wà wẹ́sẹ̀ wáyé sọ́nù ìrẹ́bà ọtí wà dọ̀yọ̀ wẹ̀ díà. Ayẹ́dẹ́ ìdẹ́gẹ́ ìdíọ́nà wà dọ̀yọ̀ ṣùgùṣùgù ọ̀tá ò àìgbẹ́ ṣùgùṣùgù ọwẹ́ yẹn gbọ́ òkà yẹn mọ́ òkà yẹn yẹ yíwù ní lábì yẹ́gẹ́ àìgbẹ́ kọ́nsìtàbùsọ́bà ṣùgùṣùgù ọgbẹ́ ọ̀sàkì òdùwà ṣùgùṣùgù ọgbẹ́ ẹ̀fẹ̀wẹ̀dọ́ TV ṣùgùṣùgù ọgbẹ́ ní àìhá yẹn wà gbẹ́ fẹ́ ò níwọ̀n ẹ̀ ọ̀pọ̀ bọ́ ní àìhá lọ́gbẹ́ ẹ̀dọ́ tèmẹ̀ náà ọ̀wẹ́ esugusugu wẹ́ yẹn gbọ́ òkà yẹn mọ́ òkà sọ̀pá yẹn jẹ́ yìí wò ní sábì yẹ jẹ́ ọbẹ̀ èdè o ọbẹ̀ èdè o. Àmín ọ̀tọ̀ náà àmín náà tá wáyé tàbí máa o. Abeni wọn tàbí máa wẹ àánú tá ẹ màá rí bàbá tá o dí àwọn gèrè tá wà kẹ́yìn tàbí máa yóò ọ̀rẹ́ o de àyàmẹ̀ náà wẹ̀ de àyàmẹ̀ náà wẹ̀ ehe ya anahụ eme ọma ọganadie le eru gbera eyirie ìyàbọ okome nínú àmì ọwẹ ehe ya anahụ eme ọma ọganale eru gbera eyirie ìyàbọ eru ni okome
na me we eh ya na he mo ma ya na le eru gbera eri janwo iyan gbera ngbe gbiri be eru eri no to pa ame na o seru o wa gbera wa ko le wa gbera bo nu da bo o we ya ana he mo ma o komen da ame no vi toni da ame no vi toni o kan o goyi owo o kan o goyi eva o kan o goyi ha o kan o goyi na o kan o goyi san goyi go oh ni wa ni lo wa àwọn tẹ̀mẹ̀ ní dá mẹ́nà kí bí na tá mi mà ẹ̀rọ ọ̀tá ẹ̀rọ ọ̀tá ẹ̀wọ̀n ta ẹ̀rọ wà lọ bẹ̀rẹ̀ na tá ẹ̀ màmá yẹ bí na yàtọ̀ ẹ̀ òkú ẹ̀ níwọ̀n ẹ̀ nẹ̀dẹ̀ yẹn wọ ẹ̀rọ ọ̀tá ẹ̀rọ kúndà ẹ̀rọ ọ̀lùwò gòlé yàkẹ́ ọ̀yàkẹ́ wà gbọ̀ wò ọbẹ sangodo ọbẹ sangodo wo wa yan ge ru ni ki yan luwo go kan video me kira na he won so pa oga ilu gbogbera eke na wa ha nya ni wa lelelele wo o wa fe ko gologbera owe ya ana he mo ma oko man ẹ̀rọ níwọ̀n ẹni dọ́ka bẹ̀rẹ̀ okay àìgbẹ̀ abùsọ́mà ẹ̀rọ gbẹ̀ fìgbẹ́dọ̀ uzo uzo ta uzo máa ń wà bẹ̀rẹ̀ jọ ẹ mali ọ̀bẹ̀rẹ̀ ẹ̀ náà jọ ẹ mali ọ̀bùkàn ẹ̀rọ gbẹ̀ ó sàkí odú wà ẹ̀rọ gbẹ̀ kẹ̀wé náà spẹ́lẹ̀ ẹ̀rọ ẹ̀rí no owayo obeyebe si e ka body en ba gbe akoboni a ya ba erota ti madagwa je ma ye fun ọbẹ̀ èdè o èmi náà kàn ó tọ̀ ẹ̀ ọ́ tọ́ náà àtàná o èmi náà kàn ó tọ̀ ẹ̀ ọ́ tà ẹ̀ èmi náà kàn ó tọ̀ náà tà ẹ̀ èmi náà kàn ó tọ̀ náà wẹ̀ ugẹ̀ o. Egbe ihe ana le obi egbe ihe ana sie oko dewi not convoto not I wear egbe ihe ana le obi egbe ihe ana sie ebi o pa no convoto awo time anyone do wa ri yo bono wa da na iri na wa we tabi ma we ebi no kon woto ta debi no ebi no kon woto dendemi owe gbiyan ana le obi egbiyan ana sie wanta ebi no kon woto David no kon woto be you don tie we egbiyan ana lobi egbiyan
Anasie. Ah, Aigbe. Okia o, goyi ewo. Okia o, goyi eba. Okia o, goyi eha. Èmi náà kan owó tọ̀ lọ́wọ́ gbìyànjú ló bí gbìyànjú ṣe é. Bí bá bọ́ bá èmi náà kan owó tọ̀. Goyi ẹ̀dán, goyi ìṣẹ́, goyi gọ́ọ̀. Okòwẹ̀ nudo. Lẹ́nu máa hàn ẹ̀ bẹ́ẹ̀ tábìlì mọ́. Pápá òun àgànà. Okòwẹ̀. Pápá òun àgàn. Àwọ̀ta o. Gbìyànjú ló bí gbìyànjú ṣe é. Obi. Wàá ìrìn àti obi. Ìrìn àyà gbà rẹ̀. Agba fie ọgbà rẹ̀ ni. Obi. Èmi dá kọ irọ́. Irọ́ mi. Àwẹ̀ pàpà wọn àgàn. Ọyẹ gànyàgànyà. Ọyẹ bí pẹ́ bọ̀ wẹ́ náà. Pọ̀ lọ. Iye pàpà wọn àgàn. Ó gbìyànjú ló bí gbìyànjú. Ọjọ́ ní ká wẹ̀. Obi ìnà ìdágbọ́n yóò yàn. Àjẹsọ wọn. Àjẹsọ wọn. Pàpà wọn àgàn. Àrígbè. Abusama ọgbẹ pàpà wọn àgàn ọgbẹ ẹfìwẹdọ ọwẹdùmọ yẹ o èmi pàpà wọn àgàn tó kàn wó tọ ẹjọ emali pàpà wọn àgàn ọgbẹ magbẹsẹ òsòkùn gbẹ wọn pàpà wọn àgàn ọta o níwáyé ni ló wà ìhìn ọhún eré wa ló wà hàn ọwẹ ègbìyànra ló bí ègbìyànra ṣe é yan pàpà wọn àgàn ọtẹ rẹ ni. Ẹ̀dọ́ ọ̀dàgẹ́dọ̀ gẹ́lẹ́gẹ́lẹ́ èmi ni àjẹsọ wọn yíyan ìfà ọgbẹ́ yíyan ìhà àbùsọ́mà ọgbẹ́ ṣàgìrúwà ọgbẹ́ jọmálì ọgbẹ́ cynthia sàrọ̀ ọgbọ́kẹ́ o pàpọ̀ bọ́dí anágbẹ́ wàá máa o. Wa ma o abede o iye ọdún náà ọgbẹgbẹ o èmi náà tí ọ̀tọ̀ náà yẹn mi ọtí agẹ o den èmi n'ọtí ọtí àmàkà anya mà náà o àwòtọ tì de èmi n'ọtí náà wẹ ẹ ní wàá hàn ní à yẹn mi ọtí yẹn wẹ ẹ de èmi n'ọtí náà wẹ ẹ oge náà kù ìyẹn. Oge náà kù ìyẹn ìyẹn ga okòwò oge náà kù ìyẹn ìyẹn ga èmi nínú mi ọtí ọta èyí ẹ mọta ọwọ́ èmi náà kù ìyẹn oge náà kù ìyẹn ìyẹn ga ló wà hàn èmi nínú mi ọtí nọta oge náà kù ìyẹn ìyẹn ga ọmọta.
Oghe no queen yenga. Okay, o goye wo. Okay, o goye va. Okay, o goye ha. Okay, o goye na. Ewi noti. Going, huh? Going, huh? Going, gone. They will not see. No, no, wo get a queer. Hey, ga. I go, kun. Yay. Kun. Kun. O get on, or wo get on queer. Hey, ga. Well, if you need it, o get on work, no work, can't be. Oh, yeah, I got a kun time. Gele. Uwa una mi kunkun o tiyan o ye be imu o do tin yo my how o be ari o do uwe ga kwe wa ye bujan kwe wa yo bo kwe ayi be no kwe se wa kwe ye de gbe ade o kwe de gbe ade o de oge no kwiyan eyi ga o ko me aigbe everywhere do ikian basaki o papa wọn ga o papa wọn ga abusama o eri aria eri aria sitia ikian abusama udian o sa gyoduwa eri aria eri aria ele dia ma kunkun ota mano imwa bu bobe digwe agbobode digwe agbobode gbogbo agbobode bia we mano nwa bugbo ma ege kunkun o vele lo ma wa kunya ho ya de bia vele lo you know akobana do ya do wa yedage me okay opa kan ike do wa yedage me e o le dia abokan o le dia o ba de na o te de no de o abokan le dia opa na ike o dan tawo to adi ago ma no ha ona o ya di ago ma no ha ona obi edigwe oya be won wa ge o de enye not way enye ge de enye no way enyo to na anya me enyo to na uga o uga die ogwenya iye uhumu ra eko iye igwi te iye yabe sopa uga die ogwenya erunrun ne iye ye igo bi oye de iye kuero ruwa we better enye ota the nye nota well uwa die ogwenya yen unwumu ra eko iye igwi te iye yare sopa uwa die ogwenya yen erunrun ne iye ye igo bi oye de ti yen kuero ruwa
oweti enku erurua ye wadaga enya he owo ari owo enya ehun awari owo enya eko yen gui ti en ya be yen adigbayo so pon uwari owo enya erurun ni eyigo bi oye de yen ku erurua ekinu se yen ku se de yen no ta oko eni wa ni ro wa ehin yon to taba de yen no tebe na du wa de ga enya uwa ti o we nya yen ohun eko yen gui ti yen ya be ṣùgbọ́n uwa ti o we nya yen erunrun ni eye igo bi oye de ti yen ku e to wa o ti yen ku e rorua Ujama ni wan ro wa ni yo boyo o wa ni yo boyo o okan ogoyi owo okan ogoyi eba okan ogoyi ha he okan ogoyi ne goyi se goyi ha goyi go oh Ujama de yen no to na arun woto oku ejen ni yo igedegbe ya yo ni Ibota pattern o wa ro igedegbe ko ye bebe won ye bebe o wa ri o nya ohun ye gbu e be gile wo gbe wa ri o nya ko e be go gbe wa en wo ri wo janye to ku yen e wo gbe to pa e ri o nya yen rurun wa ri o nya rurun yen ku erurun we mi ri o nya o ri ele arun oto no abi wana mi arun oto gugu ha ekedo ni na mi ni e ba ni de ye epa awa do polo ga ya wa do gbe ni ba bi ko ni yo ha gba lo aigbe aigbe efe wedo arun oto gbe abusawa arun oto gbe usagedu wa arun oto gbe jo mali arun oto gbe ya ede wa gbe oh gaba akuboni biedo ami ni ma ni biedo ma emi kan anya we no tu so emi no ti don emi no yo wuto anya no kian wo ha edo emi ni da do we tai wa di born edo ne wata edo ne wari wa ya we se wa no re na ipon wa ya o tintia saro obokian ti ma eri ma abusoba abokian joy mali abokian o tintia saro abokian ko sabusoba abokian sagidu wa abokian ledia abokian abokian manri akwe ma radio ati salubwa ogiba bi ade be egopa ego na kaya we ni wabe wa o wa koyo wa gbe ya do wa baba do wa we iye do wa we ten ya do ave rakwe ave ye yakwe Thursday o at the same time egopa no na we na
wala wa here gear if you do have a oku then you have a gay we don't say you have a gay have a deep young boy na now we wear of good is good ama have a video wa we say no get the way we already do mayo is where do have mayo is ọba ẹwà ìnà rẹ dùn ọ̀rá tó ìpẹ̀bẹ kété ẹ̀rí ẹ̀rá máa ń wá ìka máa ó yẹ pẹ́ ọmọ dókè ọba yìí ló bọ̀ ẹ́ wí o ìṣẹ́ ọba àtọ́ ọ̀pẹ̀ ìṣẹ́ ọ̀rọ̀ bàbá dò àwọn iye dò òwò tí máa yẹ dò ápò ẹ̀wà bẹ̀ yá dò ẹ̀dẹ́ tọ́sídẹ̀ wà bẹ̀ yá dò ẹ̀dẹ́ friday máa yá o ẹ̀ o wíyọ owó àyàfẹ́ wà á tọ́ ẹ̀dí wà yẹn ló wà yẹn yẹn ó lè bá yẹn náà wà á tọ́ wà á pẹ̀ ẹ̀rí àgbọ̀n àyàfẹ́ ọ̀rọ̀ àsùwàbọ̀ ní Jésù Kristi ṣe àwọn yàrá dò wà wẹ́sọ̀ wà bàbà.